ọ̀pọ̀ ilẹ̀ ti gba Jésù ẹ̀ tún ní sòrò ẹ̀ṣẹ̀ tẹ́ pé gbogbo gbà tẹ́ bá ti fẹ́ gbàdúrà Olúwa dáríjì mi ní ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ àfojúdá ẹ̀ṣẹ̀ àwọn pàìtọ́ wa náà mọ̀ kò sí sìn kan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá dúpẹ́ tán ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ẹ tún béèrè fagbára ẹ̀mí mímọ́ ẹ̀sìn nìyẹn Jésù ti parí iṣẹ́ lórí ẹ̀ṣẹ̀ àwọn àṣírí mẹ́rin kan wà téèyàn fi jáwé olúborí lórí ẹ̀ṣẹ̀ nígbé ayé ojoojúmọ́ àkọ́kọ́ ni pé o ní láti mọ tí Jésù ṣe fún wa lórí igi àgbélébù o gbọ́dọ̀ Róòmù orí 6:6 ẹ gbọ́dọ̀ mọ̀ pé nígbà Jésù lórí igi àgbélébù kò nìkan lọ ó mú mi dání ó mú ẹ dání yín tí bàbá fi gbójú kúrò lára Jésù àìṣedédé mi àtàìṣedédé rẹ ni wọ́n rí lára ẹ̀ o gbọ́dọ̀ mọ̀ pé ọkùnrin tí ń dẹ́ṣẹ̀ ẹnu ẹ̀ àti kàn mọ́gi ìkejì ni pé o wá gbọ́dọ̀ ká ara rẹ sí òkú sí ẹ̀ṣẹ̀ Róòmù orí 6:11 pé nígbà tá a ti mọ̀ pé a ti kú ká wá ká ara wa sí òkú sí ẹ̀ṣẹ̀ tó bá wá ní pé ò ní rìn nínú ìrírí yìí ẹ̀ṣẹ̀ yóò dọba fún ẹ ẹ̀ṣẹ̀ yóò di ọ̀gá fún ẹ ẹ̀ṣẹ̀ yóò di ọkọ fún ẹ nǹkan kẹta tó jẹ́ àṣírí ni pé ọ wà yọ̀ǹda ara rẹ ẹsẹ̀ 13 Róòmù orí 6 ẹ̀yà ara wa etí wa ojú wa imú wa ẹnu wa ọwọ́ wa ẹsẹ̀ wa gbogbo ara wa ká yọ̀ǹda rẹ̀ bí ohun èlò òdodo ìtò wa parí ẹ̀ ni pé ká máa rìn nínú